birthday today wà á gbáyé pẹ̀ èèyàn rẹ̀ ọlọ́run ò ní fi ẹkún kẹ̀yìn òde. It's your birthday today wà á gbáyé pẹ̀ èèyàn rẹ̀ ọlọ́run ò ní fi ẹkún kẹ̀yìn òde. Oh yes, birthday are a special day to appreciate the goodness of Allah in one's life. We celebrate a wonderful man of honor, Alh Saheed Olaniyi, a man of great esteem, integrity, and a responsible man. So the call, may this birthday brings you much joy and happiness. Congratulations, sir. Alh Saheed Olaniyi máa wọlé mọ́ràbà àgùntàṣọ́ lo ẹnìkan bí ẹgbàá gbèje olówó orí ajá Mariam Abiodun ẹ kú oríire ọjọ́ ìbí tó kò bá yín lókè èèpẹ̀ òjòjò oníṣòwò kó má lè nájà kókó lára ọ̀tá ń lé ẹ ò ní kágógó sọdún láṣẹ Ìdùmarè ọdọọdún ni pèrègùn dẹ́gbà ọ̀já ọdọọdún láàrin yàntẹ̀ lórí àtẹ ọdọọdún lẹ́ ò máa bẹ nínú ayọ̀ ọlá àtàláfíà ara abijáì Muhammad ọmọ owó labí ọmọ Taibat adéorí Abiodun ayarere lọ́ọ̀dẹ ọkọ owó baba Abdul Bashit popsi Abdulsalam Abdul Farid owó baba Barakat àrídùnnú yóò ní dìbàjẹ́ iṣẹ́ tẹ̀ ṣe lórí ọmọ òní dalẹ́tòfò ẹ ò ní tanáwó sàárè ọmọ láṣẹ Ìdùmarè Ọláníyì Àkàngbé ọmọ wọn nílé olódò òdẹ lóṣogbo òròkè ọmọ àsálà Lagbayi ọmọ àbúrókò ṣòwò ọmọ àrèpagídà sọ́gídé èèyàn apánsá ìrókò ń sá nítorí Lagbayi ará òjọ wọn ọmọ abógundé ajíbági oko wíjọ ẹ̀yin gangan lọ́mọ agbọ́jọ́ ogunjó ọmọ agbọ́tìjàyọ̀ Àkàngbé àwa ọmọ bíi Lagbayi gbé sọlẹ̀ sílé bàbá tó bí yín lọ́mọ lóṣogbo òròkì. ọkọ Abíọ́dún Àbẹ̀gbé ọmọ àrè òpẹta àrè pẹta wọn gbà bí n bá pẹta ẹ má gbà lọ́wọ́ mi ọmọ yèyé àtẹwọgbẹjà ọmọ àtùpà mẹ́rìndínlógún tó ń tàn lóṣogbo òròkè tó bá tàn fónílé àtàn fàlejò nílé bàbá tó bí yín lọ́mọ. kórìjẹ ṣọ̀pọ̀ ọdún lókè èèpẹ̀ olólùfẹ́ rẹ̀ ẹ̀yinjú Àkàngbé gangan fúnra ẹ̀ tí ò ní fọ́ láéláé Àbẹ̀gbé adáralẹ́wà bí òsùn aláṣẹ Bashford medicine store and supermarket ọmọ oníkìrun àgùnbẹ́ onílẹ̀ òbí ẹrú ò gbọ́dọ̀ dèrè ìwọ̀fà ò gbọ́dọ̀ dòtò ń pòrò ó ní kíkú má pàdé orí mi kárùn má ṣọlá níyì ó ní kẹ́ ẹ pẹ́ láyé kẹ́ ẹ tágbà dà èṣù òníráyè láàrin yín láṣẹ Ìdùmarè pẹ́pẹ́pẹ́ ńlówó ṣarọ́ àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà kórìjì ẹ̀tẹ̀lẹ̀ yìí pẹ́ ẹ ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ Ọláníyì bọ́tà bá torí rẹ̀ jáwé ewé àsunkò mọ́má torí rẹ̀ gbẹ́ kòtò fúnra wọn ni wọ́n ó jì sí. Many happy returns of the day. Happy birthday Alh Saheed Olaniyi Owolabi, long life and prosperity. All praises to the Lord.